àsìkò yìí ẹ̀yin ará mi líle lóko lódò. I say ẹ̀yin ará mi líle lóko lódò. Ẹ káàbọ̀ sí another exciting episode ní Alase Nimi Ire Nko. So ibi tá ti máa ń dish out àwọn ó sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ meals tó dẹ̀ máa ń tẹ máa ń bá bẹ̀ exactly. Kí ni mo mú wá fún yín lénìí? Gbure ọlọ́bọ̀rọ̀. Àwọn mi máa pè gbure, àwọn mi máa pè wúre. I don't know but it is gbure. Gbure ọlọ́bọ̀rọ̀ ni mo mú wá fún yín lénìí tẹ́lẹ̀ pẹ́ pẹ̀lú either semo, ẹ̀bà, láfún anything of your choice. Báwo la ṣe ń sè tó ṣe ń yọ̀tọ̀ mi lẹ́nu tó dẹ̀ ń ṣara lóore. Ẹ máa bá mi ká lọ. Mo ti boil ẹran mi, òun lélẹ̀ tẹ́ bá rójú ẹ̀. Ẹran yìí ti sè dáadáa. The good thing nípa gbure ni pé gbogbo protein tẹ́ fẹ́ lò, of course mi kì í advise ẹja. Protein tẹ́ bá fẹ́ lò, ẹ season ẹ kẹ́ bọ́, kẹ́ jẹ́ kó rọ̀ dáadáa because inú omi ẹran yẹn òun la fẹ́ máa da gbogbo ẹ̀ sí. Gbure ọlọ́bọ̀rọ̀ is a 1 meal pot. So kò sí pé sẹ̀rẹ̀rẹ̀ à ń ṣe gbá à ń ṣàwò tó ti yé yín and under some minutes ó ti jiná oúnjẹ ti délẹ̀. So ní báyìí ẹ ti rí ojú ẹ̀ pé ó ti tún róró sí méjì wá ti cook dáadáa. Kí dẹ̀ ni mo fi bọ ẹran yìí? So tẹ bá ti wọnú ẹ̀ rí mo rọra rẹ́ rodo sí. Mo dẹ̀ fi àlùbọ́sà díẹ̀ mo fi bọ ẹran yẹn. So I make it cook in its own juice, meaning mo jẹ́ kó kọ́kọ́ sè kí n tó bu omi sí. Meanwhile, gbure ọlọ́bọ̀rọ̀ it is waterleaf la fi ń sè. A kì í lo any other vegetables. Ó máa ń sun omi jáde fúnra ẹ̀ náà ni. So tẹ́ bá fẹ́ jẹ pàdé ǹgùnpá, though àwọn míì wọ́n like ẹ̀ bẹ́ẹ̀ but tẹ́ bá fẹ́ really jẹ pàdé ǹgùnpá, pàdé mi lábíà, ẹ má jẹ́ kí omi yẹn kó ṣe kí ni kó pọ̀ jù. So ní báyìí ẹran mi ti rọ̀ dáadáa. Endeavour kẹjẹ kí ẹran yín kó rọ̀ dáadáa. Màá rọra fi onion kékeré sí. Please, ẹ sè bí mo ṣe ní kẹ́ sè. A máa wá da irú sí. Màá ní bẹ́ẹ̀ ni. Mi ò rí pẹ̀tẹ̀ ni, if not pẹ̀tẹ̀ ló máa ń da kéèyàn fi ṣe gbure. Ṣó ti yé yín so ìwúroro kínkínní náà mo rọra dà sí. So ní báyìí ẹ ti rí gbogbo ẹ̀ ó máa sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ mọ́ nú ara wọn ni. The next thing tí máa gbé kò ju ata mi lọ. Like I rightly said, 1 meal pot ni gbure. Ata rodo ni. Mo máa ń like gbure mi kó ta dáadáa. So òun lélẹ̀ so. Bẹ́ẹ̀ bá ṣe ń jẹ ata sí, òun ni kó ṣe pọ̀ sí. So ẹ ti rí báyìí. So a máa wá ra bu pepper mix wa náà sí. Kí la lọ síbẹ̀? Tàtàṣé, rodo àti tomato kínkínní. Díẹ̀ la máa bù sí because tomato àti gbure on sábà ṣọ̀rẹ́. So díẹ̀ ni mo bù sí. Okay. Ní báyìí a ti dá omi ọbẹ̀ wa. Ṣé ti rí báyìí pé a ti dá omi ọbẹ̀. But kí la fi dá omi ọbẹ̀? Omi ẹran. So you can taste. Oh, heavenly Father. So tẹ́ bá taste tẹ́ bá rí pé bóyá iyọ̀ ó kù àbí seasoning, please add it. À ń fi curry, thyme àbí anything ṣe gbure o. Ṣó ti yé yín báyìí. So mo fẹ́ yẹ kó ṣe wọ́n mú mọ́ra wọn. Ẹ rí pé mi ò cover bí mo yín sọ̀rọ̀. So bí mo ṣe sọ fún yín pé it's a 1 meal pot nìyẹn. Nísìnyí máa rọra da epo sí. Mi láì kí epo yọ lójú ẹ̀fọ́ mi. Àfi tó bá jẹ́ pé another ẹ̀fọ́ téèyàn bá fẹ́ sè epo yọ bẹ́ẹ̀. So àti epo àti pepper mix àtàtà rodo ẹ jẹ́ kán ṣe kí ni àti irú ẹ jẹ́ kán wọ̀rìn kán tún sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ wọ́ra wọn fún like 2 minutes kí n fi yẹn clear máa padà wá. So ní báyìí ẹ ti rí ó ti sọ kótó wọ̀ sọ kótó wọ̀ ó ti sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ bàjẹ́. Nǹkan tó ń pè yí òun ni gbure base. Gbure tẹ bá dà sínú ọbẹ̀ yìí tó bá gbọ́ correction kò lè gbọ́ mọ́. So ní báyìí ẹ jẹ́ ká a fi fọ gbure dáadáa o. So ẹ dà sí mo sọ fún yín pé waterleaf ni òun náà máa ń ní omi lára. So please ẹ dà á sí báyìí ẹ fọ dáadáa ó máa ń ní yẹ̀pẹ̀ lára náà. So ní báyìí exactly
so kó lè bá dùn yí dáadáa fún mi ẹ jẹ́ kó steam díẹ̀ wọnú ara wọn fún like maybe 1 minute ṣó ti yé yín torí àfẹ́ jẹ́ kí gbúre yẹn náà kó bá rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mò ń bọ̀. Wow ṣe ti rí gẹ́gẹ́ bí àwọn ẹ̀fọ́ tó kù gbúre náà fi pẹ́ lórí iná ṣó ti yé yín báyìí òun ni ṣe ti rí pé water yam ni ó máa sáré jókòó sínú omi ni that's it ó ti jiná tẹ́bà tẹ́fẹ̀ kó máa ṣe lọ ẹ tètè sọ kúrò pátápátá ní kúrò ní orí iná so gbúre wa rèé o kí ni wọ́n láì tó máa fi jẹ gbúre yìí gbúre tẹ́ bá sè tí ó bá lómi kò ń ṣe gbúre coat me anywhere because mi yẹn gangan ládùn bẹ̀ ó yẹ yín bọ̀ kò wá yẹ kó jẹ́ omi ṣíṣàn làbúlàbúlà kọ̀ọ̀ká àní rí kọ̀ọ̀kan ẹ̀ ṣáà rí pé báyé ń gbé náà la ṣe ń rí ẹ̀fọ́ la ṣe ń bu omi náà la ṣe ń rí ẹ̀fọ́ so kómi yín bá lè dùn dáadáa òun ni mo ṣe ní pé kẹ́ kọ́kọ́ bọ protein yín sí ẹ lè ya stockfish ẹ lè ṣe anything ní gbúre ṣó yé yín so òun lè bọ protein tó bá máa dúró re inú ẹ ló yẹ kẹ́ rà kò ń ṣe bí ẹja tó máa túká ṣó yé yín so ní báyìí mo lérò pé ẹ enjoy recipe tí èmi Alase ni mí tí mo mú wá fún yín ní èní tá à ń pè ní gbúre ọlọ́bọ̀rọ̀ báwo ló ṣe ń ṣe gbúre ní ìlú tiyín àti pé orúkọ wo pàápàá ló ń pè ní ibi tí ẹ ti wá please put it in the comment section kẹ́dẹ̀ please and please and please ẹ bá mi share videos mi ire o lọ́jọ́ gbogbo see you next time.